أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. والله يحب المحسنين. الحمد لله وصلاة وسلام على رسول الله. أيها المستمعون الكرام، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. mo kí ọlọ́run ọba àrà, ọba apanilẹ́kún, ọba apanilẹ́rìn, ọba tí ò sírú ẹ̀, ọba tí ń gbèdà ga, ọba tí ń jẹ̀dá bọ́, ọba mo ṣe tán, ta ni ó mú mi, ta ni òbí mi ti ṣe ọba àlà. mò ń fi títóbi yìí náà mò ń gbé fọlọ́n pé Allahu Akbar. wọ́n dẹ̀ ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún sẹ́là Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn sàhábà al-kiram àti gbogbo àwọn tó dó lórí kẹ́límà la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. mò ń fi àsìkò yìí kí ẹnì kọ̀ọ̀kan pé a kú gbìyànjú adẹ̀kú ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run kọ́ba Allah subhanahu wa ta'ala kọ́lọ́run mọ̀ pé ẹnì kọ̀ọ̀kan wá ń pa o. Àmín. ìbánisọ̀rọ̀ wa lónìí yìí, ta lẹ́ni rẹ? ìrẹ́ bàbá, ìrẹ́ màmá, ta lẹ́ni rẹ? ẹ̀yin àfáà, ẹ̀yin gbajúmọ̀, ẹ̀yin imams, ta lẹ́ni rẹ o? pẹ̀lú àmì ìbéèrè wájú ẹ̀. tí a máa ń sọ pé ta lẹ́ni rẹ, ànábì náà ti sọ fún wa sallallahu alayhi wa sallam. Àyá Al-Qur'an tí wọ́n kà yìí, òun náà ni ó máa jẹ́ ẹ̀kọ́ fẹ́ni kọ̀ọ̀kan wa. Ta lẹ́ni rẹ o? ìrẹ́ ọkọ ìyàwó tó ń bẹ́nu ilé, ìrẹ́ ìyàwó tó ń bẹ́nu ilé, ta lẹ́ni rẹ? fọ́tò tá à ń wò ní ojú móhùnmáwòrán wa yìí, òun náà ni bàbá wa Masud Abiola Kasimawo tí wọ́n ń pè ní MKO. Allahu Akbar, Allahu Akbar. ta lẹ́ni rẹ? ẹni rẹ náà lẹ́ni tó jẹ́ olùjọ́sìn fọ́lọ́hun, ẹni rẹ nìyẹn. ta lẹ́ni rẹ? òun náà lẹ́ni tí ń tijú fọ́lọ́hun, tí ń bọ̀ fòfin Ọlọ́run àti òfin oníṣẹ́lá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹni rẹ nìyẹn o. ta lẹ́ni rẹ? òun náà ni ìyàwó alálùbáríkà tí èé gbọ́ ọkọ rẹ̀ lẹ́nu, ibi tọkọ rẹ̀ bá tẹ̀ sí ibẹ̀ náà ni ó jókòó sí. ẹni rẹ nìyẹn o. ta lẹ́ni rẹ? òun náà ni ọkọ olóríire, ọkọ alálùbáríkà, ọkọ tí èé ná ìyàwó ẹ̀. ẹni rẹ ni o. ta lẹ́ni rẹ? òun náà ni àwọn ọ̀gá iléeṣẹ́ tí èé jàǹbá ọmọọṣẹ́ wọn. bẹ́ẹ̀ náà sì náà lọ́mọọṣẹ́ náà tó ní èé jàǹbá ọ̀gá rẹ̀. ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn ká ń lọ àyàbá ní gbogbo yẹn. fọ́tò táwọn wò yìí náà ni wọ́n ń pè ní bàbá wa Masud Kasimawo Abiola. àyàbá bàbá wa Masud Abiola Kasimawo. Allahu Akbar. ta lẹ́ni rẹ? ẹ̀yin náà gbọ́n tí Al-Qur'an sọ fún sẹ́lá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run lẹ́yìn ìgbà tá a wá sọ lọ sọ́dọ̀ Ọlọ́run níbi lábúrẹ́ ẹni ẹ̀kọ́, ẹni òfò, ẹni kàlákà. jàmá eléyìí ní tọ́ka pé ìwọ náà ṣe dáadáa láyé. ìrẹ́ bàbá tó ń gbọ́ mi, dáadáa dọwọ́ rẹ. ìrẹ́ màmá, dáadáa dọwọ́ tiẹ̀ náà. ẹ ṣe dáadáa. èyí tẹ́ ẹ bá ṣe náà láàròyìn lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá kú tán, kẹ́ ẹ tó kùnà láti máa ròyìn sẹ́yìn. ẹ̀yin náà ṣe dáadáa. Ọlọ́run sọ fún sẹ́là Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú Al-Qur'an. lẹ́yìn ìgbà tá a wá sọ lọ sọ́dọ̀ Ọlọ́run níbi lábúrẹ́ ẹni ẹ̀kọ́, ẹni òfò, ẹni kàlákà.
a máa bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọba Allah, ọba tí ò sírú ẹ̀ ní o wàláì kò sírú ọlọ́run. Irú olówó ń bẹ, irú àbá ń bẹ, ṣùgbọ́n wàláì kò sírú ọlọ́run. Òun ló fún wa lójú tá a fi ń rína, ó fún wa létí tá a fi ń gbọ́ràn, ó fún wa lẹ́nu tá a fi ń sọ̀rọ̀, ó fún wa lálàáfíà tá a fi ń lè tọ̀, ó fún wa lálàáfíà tá a fi ń lè yàgbọ́. Allahu Akbar. Ọlọ́run ní máa ṣàlàyé fún wọn, ṣàlàyé fún àwọn ọjọ́ rẹ, àwọn wúmọ̀ rẹ ṣàlàyé fún wọn. Ọlọ́run sọ pé alladhina yunfikuna fi sarra'i wad-dharra'i wal-kadhimina al-ghayza wal-'afina 'anil nas wallahu yuhibbul muhsinin. Ọlọ́run ní àwọn tí à ń pè lẹ́ni re ilé ẹ̀ la fi gbé fọ́tò bàbá wa yìí la fi gbé síwájú móhùnmáwòrán ẹnì kọ̀ọ̀kan wa. Ọlọ́run láwọn tó jẹ́ ni re ìwọ náà máa gbọ́ o tí wọn náà bá wà nù wọn. Ọlọ́run náà làwọn tó ṣe wípé alladhina àwọn tó ṣe wípé yunfikuna fi sarra'i wad-dharra'i wal-kadhimina al-ghayza wal-'afina 'anil nas. Ọlọ́run láwọn tá à ń sọ wọ̀nyí o nígbà tówó ń bẹ lọ́wọ́ wọn ìgbà tára dẹ̀ wọ́n wọ́n ń ná owó wọn pé ara dẹ̀ mí o ara dẹ̀ mí ló kọ tí mò ń jẹ́ ìrẹ bàbá ìrẹ màmá nígbà tára dẹ̀ wọ́n náà sí wọn náà náwó rẹ. Iléyá tá a ṣe lọ yìí èèyàn mélòó lọ rẹra fún, èèyàn mélòó lọ sọ fún, èèyàn mélòó ṣe dáadáa sí. Ara dẹ̀ mí aláàjì, ara dẹ̀ mí aláàjà ẹ ṣe dáadáa. Ọlọ́run láwọn tó jáwé ẹni re tá à ń sọ wọ̀nyí náà làwọn tó ṣe pé wọ́n ń ná dúkìá èyí tá a pèsè fún wọn, ọrọ̀ tá a pèsè fún Ọlọ́run ni wọ́n ń ná o nígbà tára dẹ̀ wọ́n àtìgbà tí kí ni wà dọ̀rọ̀ àì àtìgbà tí wọ́n wà lórí ìnira tí ò sí nǹkan kan mọ́ àwọn ń ná wọn lọ sójú ọ̀nà tọ́lọ́run bá. Bàbá wa yìí MKO Abíọ́lá àwọn náà náwó tiwọn náà ẹ béèrè tán bàbá ẹ béèrè tán wọn lábẹ́òkúta lẹ́ni rẹ̀ àbá gbádùn wọn, àwọn mẹ̀kúnnù gbádùn wọn, àwọn aláìní gbádùn wọn, àwọn ọmọ òrukàn náà tún gbádùn wọn. Ẹ lọ sáwọn yunifásítìsì, gbogbo àwọn tó lọ sí yunifásítìsì nígbà náà ẹbí wọn léèrè owó tí wọ́n fún lé ẹ̀kọ́ kọ̀ọ̀kan gbà pé àwọn fún ní táwọn donate. Ọlọ́run láwọn tá à ń sọ wọ̀nyí o kì í wá sàwọn nìkan ọ̀n bẹ́ẹ̀ nù àfa bẹ́ẹ̀ náà tó dáwọn àfa dáadáa ọ̀n bẹ́ẹ̀ nù àwọn ọkọ ìyàwó míì náà ọ̀n bẹ́ẹ̀ lára aládùúgbò míì náà táwọn náà ná dúkìá àwọn ẹni rẹ náà nìyẹn. Ọlọ́run dà pé wal-kadhimina wal-kadhimina al-ghayza wal-'afina 'anil nas. Ọlọ́run táwọn sọ yìí wọ́n máa gbé bínú mi wọ́n máa gbé bínú mi wọ́n náà tó ń gbọ́ mi náà tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wọ́n náà máa gbé bínú mi àmọ́ ìbínú ba nǹkan jẹ́ ìbínú a máa ba nǹkan jẹ́ ìbínú ètò nǹkan ṣe ìbínú a máa da nǹkan rú. Ìrẹ́ bàbá tó ń gbọ́ mi Allahu Akbar ìwọ náà máa gbé bínú mi. Àwọn ẹni rẹ wọ́n gbé bínú mi wọ́n gbọ́ wọ́n ṣe bí ẹni tí ò gbọ́ wọ́n rí wọ́n ṣe bí ẹni tí ò rí. Allahu Akbar ẹ̀yin náà máa gbé bínú mi o ìjọ mọ̀ pé lágbádá ẹni rẹ lélẹ́yìí. Ọlọ́run dà ń pé. wallahu yuhibbul muhsinin. Ọlọ́run wala afina 'anil nas àwọn tá à ń sọ wòye wọ́n máa ṣe àmójúkúrò fún ara wọn fáwọn akẹgbẹ́ wọn wọ́n ṣàmójúkúrò fún wọn. Ìwọ náà òyìnbí tó ń yẹ yìí kékeré sára rẹ ọwọ́ yóòdì Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó lé ẹni tí ó lé kìí ṣe mùsùlùmí òdodo kìí ṣe olùgbàgbọ́ òdodo ẹni tó bá yóòdì fún ọjọ́ mẹ́ta kí ló dé bẹ́ẹ̀ ìjà wo ni ò ní parí mọ́. Ọlọ́run tó dára gà á ń sẹ́ ó ní forí ẹ̀ṣẹ̀ jẹ́ nìkọ̀ọ̀kan wa. Allahu Akbar ẹ dákun torí tọlọ́run ẹ já máa ṣàmójúkúrò fúnra wa. wallahu yuhibbul muhsinin. Ọlọ́run lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá ń sílẹ̀ ẹ̀ ń náwó yín sójú ọ̀nà tọlọ́run yẹn jà kọ́kọ́ nígbà tí a ná nígbà tá a dẹ̀ yín ẹ̀ ń ná ìgbà tó tún kù díẹ̀ káàtó náà ẹ̀ tún ná pé Ọlọ́run náà ló mú gbà wá. Lẹ́yìn ìgbà tí wọ́n tún gbé ìbínú mi ẹ̀ tí wọ́n tún ṣàmójúkúrò fúnra yín Ọlọ́run dà ń pé o. wallahu yuhibbul muhsinin. Ọlọ́run ní ìfẹ́rẹ̀ ní kankan ẹni tó jẹ́ olólùfẹ́ tí mo fẹ́ràn jù láì pé tó jẹ́ jàrẹ́sì mi ní kíni o òun náà lẹ́yìn tí ń ṣe dáadáa
ìrẹ́ bàbá sẹ́ni ire ní ọ́, ìrẹ́ màmá sẹ́ni ire ní ọ́, ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ̀yin àbúrò wa, ẹ̀yin akẹgbẹ́ wa, ẹ̀yin àfá wa, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n nínú ilé yìí sẹ́ni ire lẹ́yìn náà. Ẹ dákun ẹ já bẹ̀rù Ọlọ́run o. Ta lẹni ire ni mo fi bẹ̀rẹ̀ wá sí mi, ta lẹni ire tí wọn náà ń bẹ nínú àwọn ẹni ire. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa bẹ́ẹ̀. Nítorí ìdí eléyìí Ọlọ́run sọ pé wọn ò fẹ́ràn ẹnì kankan, ohun tóun fẹ́ràn ní kíni o. Wallahu yuhibbul muhsinin. Ọlọ́run lẹ́yìn dájúdájú ẹni tẹ́mi fẹ́ràn jù tọ́jú olólùfẹ́ mi ní kíni o. Òun náà lẹ́yìn tí ń ṣe dáadáa láyé. Ẹ jẹ́ n fún yín nítàn kan láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Òkú méjì kan ló kú lẹ́ẹ̀kan náà papọ̀. Wọ́n wá ń gbókù kìíní lọ, wọ́n ń gbé kejì náà lọ. Àwọn èèyàn ń parí pé irú èwo leléyìí o. Ó ń ṣe ńlá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ó wá sọ ọ̀rọ̀ kan, bẹ́ẹ̀ ọ̀rọ̀ kan tó sọ jàmáà ó sì ní ìtumọ̀ mẹ́wàá. Ìtumọ̀ tó ní onítùmọ̀ lóríṣiríṣi. Ó ní wájà bátí. Wọ́n gbòkè ní oníwájà bátí. Wọ́n wá ní ya Rasulullah, àwọn sábàlì kìrám béèrè pé eré òjíṣẹ́ Ọlọ́run, ọ̀rọ̀ tó sọ yìí kò yé wa, bó o làdí tí ọ̀rọ̀ yìí ṣe jẹ́. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọ̀rọ̀ àdì tí wọ́n pè wájà bátí ni pé ẹni àkọ́kọ́ tí wọ́n ń gbòkú rẹ̀ lọ yóò ẹni iná ni o. Iná Ọlọ́run yóò wọ́n jọ ń gbé jalè kìyàmà. Kò ṣe dáadáa kan gbà tí ń bẹ láyé. Wájà bátí iná jẹ́ ọ̀ranyàn fún iná Ọlọ́run yóò wọ́n jọ ń gbé jalè kìyàmà. Wọ́n ní ya Rasulullah, àpèrè òjíṣẹ́ Ọlọ́run bó o tún lẹ́lẹ́kẹ̀tọ́ owó wájà bátí. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wá dáhùn pé ẹnì kejì yẹn àlùjánnà Ọlọ́run ṣe kéde ó ti jọ́nà ẹ̀ fún rẹ̀ níbẹ̀. Àlùjánnà ni ọwọ́ ń jọ ń gbé ní alìkìyámà torí wípé gbogbo ìgbà tí ń bẹ láyé dáadáa ní sójólù sí lọ́wọ́n ọba. Ọjà tí ń náwó rẹ̀ sójú ọ̀nà tọ́lọ́run. Ìrẹ́ bàbá ìrẹ́ màmá, ìwọ náà ṣe kí ni o, ìwọ náà jẹ́ olùgbìyànjú pàápàá jẹ́ ẹ̀sìn Ọlọ́run. Ẹ̀sìn Ọlọ́run dọwọ́ ẹni kọ̀ọ̀kan wa. A sì máa náwó wa, ká máa nọ́rọ̀ wa, ká máa ṣe dáadáa báyìí. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ó ní antum shuhadaa'ullahi fil ard. Ẹ̀yin wọ̀nyí náà lẹ jẹ́ olùjẹ́rìí Ọlọ́run lórílẹ̀. Ohun tí wọ́n ti sọ lẹ́yìn ikú ẹnì kọ̀ọ̀kan jàmáà, òun náà làwọn mọ̀lẹ́kà máa kọ́ lẹ̀ o. Èyí tí bàbá wa MK wa Abíọ́lá ṣe jàmáà, òun náà là ń sọ yìí o. Ìwọ náà ṣe dáadáa. Àpò ọ̀dọ́gbọ́n kan sọ́nù tí ó rẹ̀ pé innamal mar'u hadisu ba'dahu. Nígbà tẹ́jà kọ̀ọ̀kan bá kú tán jàmáà, wọ́n máa sọ pé wọ́n máa sọ̀rọ̀ wa. Wọ́n sọ dáadáa ni wọ́n sọ láì dáadáa. Èyí wọ́n fẹ́ sọ lórí tiẹ̀ náà. Tí MK ojú ìtú ẹ̀ náà là ń sọ yìí ni ò tí ì tán ń bẹ̀ yìí o. Ni ò tí ì tán lẹ̀ yìí o. Ìwọ náà ṣe dáadáa. Inú àdìsí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àwọn kan wá bi léèrè wasila ayil amal afdal. Wọ́n ní wọ́n béèrè pé èwo ló lóore jù nínú iṣẹ́ olóore téèyàn gbọ́dọ̀ ṣe láyé. Faqala Rasulullahi sallallahu alayhi wa sallam. Òun náà kéèyàn ṣe kí ni o? Òun náà ni kéèyàn máa ṣe dáadáa. Dáadáa ṣíṣe bá yọ̀ pé ní o husnul khuluq ló pè fún wa. Dáadáa ṣíṣe ló pè. Wasila anna akthar ma yudkhilul janna. Wọ́n tún wá bèèrè pé ilé òjíṣẹ́ Ọlọ́run kí lọ̀pọ̀lọpọ̀ ṣẹ́tì yẹn lè ṣe láyé tí ó mú yẹn wà jánnà Ọlọ́run. Faqala nabiyyu sallallahu alayhi wa sallam. Ànábì wa dà pé taqwallah. Òun náà ní kéèyàn máa bẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin bàbá yìí màmá, ẹ bẹ̀rù Ọlọ́run, ìbẹ̀rù Ọlọ́run dọwọ́ ẹnì kọ̀ọ̀kan yín. Ẹlẹ́ẹ̀kẹta bẹ̀rẹ̀ wa husnul khuluq. Òun náà ní ṣe kí ni o? Òun náà ní kéèyàn ṣe kí ni o? Kéèyàn jẹ́ ẹlẹ́sìn, kéèyàn jẹ́ oníwàre. Nínú àdìsí míì, ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àwọn sọ fún gbogbo àwọn sábà ìkìlá pé ẹ̀yin náà máa gbọ́ ma min shay'in fil mizan athqal min husnil khuluq. Kò ní ìsosùnmọ̀ kankan láyé tó kún tó sùnmọ̀ sẹ́rí láyé. Yẹ̀sùnmọ̀ sẹ́rí mà dá gan. Ìrẹ́ bàbá ìrẹ́ màmá, ẹ̀yin náà ẹ mọ tẹ́ bá fẹ́ tọ́ka sí o. Ọlọ́run mọ̀sá ìgbàdo ẹni kọ̀ọ̀kan wa. Bí ẹ ṣe máa ń wò wá yìí, àbí tẹ́ ń gbọ́ wáyé káàkiri àgbà ńlá yé. Ẹ̀yin náà gbìyànjú ẹ success sórí péjì yìí. Imam Oluwakemi TV. Imam Oluwakemi TV ẹ success sórí ẹ̀. Pẹ̀lú ògo tọ́lọ́run, ẹ̀yin náà gbẹ̀sẹ̀ rí wájú Ọlọ́run. Insha Allah rahman. Bẹ́ẹ̀ ní subscribe yìí,
bẹ́ẹ̀ gẹ̀rẹ́ máa tún ṣe rẹ̀ pàápàá ẹ lọ sórí Facebook yìí ẹ dá síbẹ̀ gàràrà tẹ bá dà bẹ́ẹ̀ tán ẹ lọ sí Instagram bẹ́ẹ̀ tí ń ṣe yìí pẹ̀lú ògo tọlọ́run ẹ̀sẹ̀ rẹ̀ ti dóde yìí náà ọlọ́mọṣẹ́ àgbàdo ẹ̀mí kọ̀ọ̀kan wa. Àmín. bàbá wa Masud Abíọ́lá Kásìmọ̀ òkọba àlá ọba àṣẹ àlékún ìyọ́nú wọn nínú sàárè gbogbo òkú ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan tàwa náà tóbi tó di bàbá Sheikh Almarhum Abdulwahab Adédìrọ̀ Olúwakẹ́mi akéwkéwé of the world ọlọ́dà máa ṣàlékún àforíjì tàwọn